Anthony Placid tó jẹ́ deputy commissioner of police lórílẹ̀‐èdè nàìjíríà ti kéde wípé ọwọ́ àwọn ti tẹ èèyàn 23 tó lọ́wọ́ nínú ìgbésùmọ̀mí CAC Òkè Ìṣẹ́gun ní ìpínlẹ̀ Kwara o. Iléeṣẹ́ MTN ti fòpin sí ètò ẹ̀yáwó lórí ẹ̀rọ alágbèéká wa. Godswill Akpabio ti tú àṣírí àwọn agbésùmọ̀mí gbogbo. Ó mà ṣe o, ilé ọmọọba Dubai Láńkó ti jóná o. Rauf Arẹ́gbẹ́ṣọlá ti tako àwọn ẹgbẹ́ alátakò tó fẹ́ da ẹgbẹ́ wọn nù. Deputy Commissioner of Police DCP Anthony Placid, ẹni tó jẹ́ alukoro ọlọ́pàá nàìjíríà ti kéde wípé ọwọ́ àwọn ti tẹ 33 èèyàn tó lọ́wọ́ nínú ìkọlù tó wáyé ní ṣọ́ọ̀ṣì CAC Òkè Ìṣẹ́gun Èrùkù ti ìpínlẹ̀ Kwara lọ́jọ́sí o. Wọ́n ní ìkọlù náà wáyé ní ṣọ́ọ̀ṣì CAC Òkè Ìṣẹ́gun Èrùkù ní ìpínlẹ̀ Kwara níbi tí wọ́n ti pa èèyàn 3 tí wọ́n sì jí àwọn ọmọ ìjọ gbé lọ nínú oṣù kọkànlá ọdún 2025. Ìkéde náà wáyé látẹnu DCP Anthony Placid, ẹni tó jẹ́ alukoro ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà. Òun ló kéde ọ̀rọ̀ náà lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí. Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni iléeṣẹ́ MTN ti fòpin sí ètò ẹ̀yáwó orí ẹ̀rọ alágbèéká láti bí ọjọ́ mélòó sẹ́yìn? Wọ́n ní owó tó lé ní 2 trillion làwọn ti rí gbà padà látọwọ́ àwọn oníbàárà tó ti yá owó lórí ẹ̀rọ alágbèéká wọn lọ́jọ́ pípẹ́ tí wọ́n sì kọ̀ láti dá owó náà padà. Iléeṣẹ́ MTN ṣàlàyé wípé àwọn gbé ìgbésẹ̀ yìí látàrí bí àwọn kan ti kọ̀ láti san owó ìpè tí wọ́n ti yá tẹ́lẹ̀. Wọ́n ṣàlàyé wípé láti bí ọjọ́ mélòó táwọn ti kọ̀ láti yá àwọn oníbàárà wọn lówó ìpè, àwọn ti rí 2 trillion gbà wọlé padà láàrin ọjọ́ 3 péré. Àṣírí ti tú o. Godswill Akpabio ti tú àṣírí ńlá tó rọ̀ mọ́ ìgbésùmọ̀mí lórílẹ̀‐èdè nàìjíríà. Láìpẹ́ yìí ni Godswill Akpabio tú àṣírí ńlá kan. Ó ní ètò ààbò tó mẹ́yẹ yóò dópin lẹ́yìn ètò ìdìbò ọdún 2027 o. Lára àwọn àlàyé tó là kalẹ̀ ó ní ètò ààbò tó mẹ́yẹ kò ṣẹ̀yìn àwọn ẹgbẹ́ alátakò tí wọ́n fẹ́ gba ipò lọ́wọ́ ààrẹ Tinubu. Wọ́n sì fẹ́ fi da ìṣèjọba rẹ̀ nù ni kó lè bá akọ̀wé fi ipò sílẹ̀ bí Jonathan ti ṣe nígbà ayé rẹ̀ látàrí àwọn ìkọlù tó wáyé lásìkò tó ń ṣe ìjọba lọ́wọ́. Akpabio tẹ̀síwájú pé ká má parọ́, ààrẹ Tinubu ṣe dáadáa o, ṣùgbọ́n àwọn ẹgbẹ́ alátakò gbogbo ni wọ́n ń gbé owó fún àwọn agbésùmọ̀mí láti máa ṣe ìkọlù sí àwọn èèyàn kí ìjọba Tinubu lè dàrú o. Ó ní àwọn ẹgbẹ́ alátakò náà wọn ò mọ nǹkan tí wọ́n fẹ́ fi tako ìṣèjọba Tinubu ni ìdí nìyí tí wọ́n fi ń lo àwọn agbésùmọ̀mí láti dojú ìjọba rẹ̀ bolẹ̀ pátápátá. Ó mà ṣe o, ilé ọmọọba Dubai Láńkó jóná o. Ṣàdédé la rí fọ́nrán kan tó ṣàfihàn bí Láńkó ti fi gbéta lórí ayélujára pé ilé òun jóná o, ṣùgbọ́n kò sẹ́nikẹ́ni tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Rauf Arẹ́gbẹ́ṣọlá, ẹni tó jẹ́ akọ̀wé fún ẹgbẹ́ òṣèlú ADC, ti sọ̀rọ̀ tako àwọn tó fẹ́ da ẹgbẹ́ wọn nù. Ó ní kò sóhun tó lè yí ẹgbẹ́ ADC dànù nítorí digbí làwọn dúró. Tẹ́ ẹ̀ bá gbàgbé wípé àjọ INEC ti yọ ẹgbẹ́ náà kúrò lára àwọn ẹgbẹ́ tó fẹ́ díje dupò gómìnà àti ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà lọ́dún 2027. Ọ̀rọ̀ náà ti dé sí ti ilé ẹjọ́ gíga adájọ́ Gàbá sì fààyè gba ìgbẹ́jọ́ náà, ṣùgbọ́n wọ́n padà sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ 22 oṣù kẹrin ọdún tí a wà yìí. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín, àwọn agbésùmọ̀mí ti jí olórí ẹ̀ṣọ́ aláàbò fìjìláńtẹ́ gbé lọ ní ìpínlẹ̀ Rivers o. Àjọ SEC tó ń rí sí káràkátà ọjà ti gbẹ́sẹ̀ lé dúkìá àwọn tó lọ́wọ́ nínú ìgbésùmọ̀mí. Gómìnà Dàpọ̀ Abíọ́dún ti fa sẹ́nitọ́ Yáyí kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí yóò díje dupò gómìnà lọ́dún 2027. Ọ̀kan lára àwọn tó fara káásá níbi ìbúgbàmù tó wáyé ní ìpínlẹ̀ Yobe ti bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ àwọn ológun. Àjọ SEC tó ń rí sí káràkátà ọjà ní àwọn iléeṣẹ́ ti gbẹ́sẹ̀ lé dúkìá afurasí 13 tó ń ṣagbátẹrù fún ìgbésùmọ̀mí lórílẹ̀‐èdè nàìjíríà. Wọ́n ní gbígbẹ́sẹ̀ lé dúkìá àwọn tó lọ́wọ́ nínú ìgbésùmọ̀mí ti wà nínú òfin láti ọdún 2022 wá, èyí tó tako ìgbésùmọ̀mí tó ní ìjọba gbọ́dọ̀ gbẹ́sẹ̀ lé owó, dúkìá àti nǹkan ọrọ̀ ajé ẹnikẹ́ni tó bá ń ṣagbátẹrù fún ìgbésùmọ̀mí lórílẹ̀‐èdè nàìjíríà o. Àjọ náà ti jẹ́ kó di mímọ̀ fún àwọn iléeṣẹ́ náà, tí wọ́n sì ti jẹ́ kó di mímọ̀ pé ó ti di dandan fún àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọjà káràkátà láti máa gbẹ́sẹ̀ lé dúkìá wọn tó bá lọ́wọ́ nínú ìgbésùmọ̀mí gbogbo. China ti gbọ́ wípé gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ti kéde pé Solomon Ọlámilékan tí a mọ̀ sí Yáyí ni yóò jẹ́ olùdíje fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ògùn ní ọdún 2027. Gẹ́gẹ́ bá ti mọ̀ tẹ́lẹ̀ wípé ìyàwó Ọbásanjọ́ ti ń ṣe gudugudu méje yàyà mẹ́fà látàrí bó ti ń fi èròǹgbà hàn láti díje fún ipò gómìnà ìpínlẹ̀ Ògùn ní ọdún 2027 tẹ́lẹ̀ rí, ṣùgbọ́n sí ìyàlẹ́nu ṣàdédé la rí tí gómìnà Dàpọ̀ Abíọ́dún fa Yáyí dìde tó sì ní òun ni yóò díje du ipò náà báyìí. Ọjọ́ Ajé ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2026 ni ọmọọba Dàpọ̀ Abíọ́dún fa Yáyí kalẹ̀ lásìkò ìpàdé àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ògùn. Ó ti ń jọ bí ẹni wípé Ìyábọ̀ Ọbásanjọ́ ti fẹ́ lulẹ̀ látàrí bí Dàpọ̀ Abíọ́dún ti fa Yáyí dìde láti díje du ipò gómìnà fún ọdún 2027. Lẹ́yìn ọ̀rẹ̀yìn, Ìyábọ̀ Ọbásanjọ́ padà juwọ́lẹ̀ fún Yáyí ni o, ó sì ti kí i kú oríire. Ó ga o, ọ̀kan lára àwọn tí àdó ìbúgbàmù ṣàkóbá fún nínú ọjà ní ìpínlẹ̀ Yobe ti sọ̀rọ̀. Ó ní lóòótọ́ ni ìkọlù náà bá wọn lójijì, lẹ́yìn táwọn kan farapa yẹ́lẹyẹ̀lẹ, ọ̀pọ̀lọpọ̀ sì kú lójijì. Ó ṣàlàyé wípé
ìṣẹ̀lẹ̀ náà ti fara pẹ́ òwe àwọn àgbà tó sọ wípé bẹ́lẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo náà máa pín nínú rẹ̀ ni o. Ó ní ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló máa ń sábà wáyé lásìkò tí báàlú ológun bá ṣèṣì kọlu aráàlú. Ọ̀pọ̀ ìgbà míì táwọn ológun bá ń dọdẹ àwọn agbésùmọ̀mí wọ̀nyí, àwọn aráàlú tí kò mọ́wọ́ mẹsẹ̀ ló máa ń sábà forí kó. Ó tẹ̀síwájú pé látàrí ìbúgbàmù yìí òun ló gbé òun délé ìwòsàn báyìí o, ṣùgbọ́n òun fi àsìkò yìí rọ ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ ológun pé kí wọ́n túbọ̀ máa gbìyànjú jù báyìí lọ, kí wọ́n sì máa fi ara balẹ̀ ṣe iṣẹ́ tí wọ́n bá fẹ́ ṣe. Níbo ni ìjà yóò parí sí báyìí o? Àwọn agbésùmọ̀mí ya bo ìpínlẹ̀ Rivers, wọ́n sì jí olórí ẹ̀ṣọ́ fìjìláńtẹ́ gbé lọ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìjà. A gbọ́ pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìfàǹfà tó wáyé láàrin àwọn agbésùmọ̀mí náà àti àwọn fìjìláńtẹ́ wọ̀nyí ni wọ́n bá palẹ̀ olórí ẹ̀ṣọ́ aláàbò fìjìláńtẹ́ náà mọ́ o. Ọwọ́ náà sì dé sétí ìgbọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà, ìwádìí sì ti bẹ̀rẹ̀ lórí rẹ̀ ní kíákíá. Ìjọba ti kéde ẹ̀wọ̀n fún àwọn ẹgbẹ́ agbésùmọ̀mí gbogbo. Wọ́n ní ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ yóò fojú winá òfin ni. Àwọn tí ìlú Ìdó ti fi gbé ta wọ́n ní ìjọba ìpínlẹ̀ Oǹdó káwọ́ gbéra ní ìpínlẹ̀ náà. Ẹgbọ́n ṣé lóòótọ́ ni gómìnà ìpínlẹ̀ ní àṣẹ láti yọ ọba kúrò ní ipò? Ọpẹ́ o, àwọn tó lé ní 400 ti rí ẹ̀wọ̀n he látàrí ìbáṣepọ̀ tí wọ́n ní pẹ̀lú àwọn agbésùmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà. A gbọ́ pé àwọn tó lé ní 400 èèyàn ló ti gba ìdájọ́ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà o látàrí ìbáṣepọ̀ tí wọ́n ní pẹ̀lú àwọn ẹgbẹ́ agbésùmọ̀mí. A tún gbọ́ pé àwọn kan gba ẹ̀wọ̀n ọdún 5, àwọn mìíràn sì gba ìdájọ́ ẹ̀wọ̀n gbére nítorí ìbáṣepọ̀ wọn pẹ̀lú ẹgbẹ́ agbésùmọ̀mí Boko Haram àti ẹgbẹ́ ISWAP lápapọ̀. Ìdájọ́ náà wáyé látàrí bí àwọn ọmọ Nàìjíríà ti ń bu ẹnu àtẹ́ lu ìjọba àpapọ̀ wípé wọ́n káwọ́ gbéra títí táwọn agbésùmọ̀mí fi ń ṣe ìkọlù sí àwọn ìpínlẹ̀ káàkiri tí wọn kò sì sọ nǹkan kan lórí rẹ̀. Àmọ́ ní báyìí o, ìjọba àpapọ̀ ti kéde wípé iyán ti di àtúngún, ọbẹ̀ wọn sì ti di àtúnṣe pẹ̀lú. Wọ́n ní ikọ̀ agbésùmọ̀mí táwọn bá gbámú yóò fojú winá òfin. Ǹjẹ́ ẹ tilẹ̀ mọ̀ wípé onírúurú ẹgbẹ́ agbésùmọ̀mí ló wà lórílẹ̀‐èdè yìí? Àwọn ọmọ ológun Nàìjíríà ti kéde wípé báwọn ẹgbẹ́ agbésùmọ̀mí kan ti ń ja ìjẹ̀sìn bẹ́ẹ̀ làwọn míì fi ìjínigbé ṣiṣẹ́ ṣe o. Ṣùgbọ́n ní báyìí o, ìjọba Nàìjíríà ti pálẹ̀ṣẹ̀ wípé ikọ̀ agbésùmọ̀mí tọ́wọ́ ológun bá tẹ̀ yóò fẹnu fẹ́ra bíi abẹ̀bẹ̀ ni. Àwọn tí ìpínlẹ̀ Oǹdó ti fi gbé ta o, àwọn tí ìjọba ìbílẹ̀ Ìdó wọ́n ti fi gbé ta látàrí bí ìjọba ìpínlẹ̀ náà ti kọ̀ láti ṣe àtúnṣe ojú ọ̀nà wọn àti láti pèsè ohun amáyédẹrùn fún àwọn ará ìlú. Gẹ́gẹ́ bá ti mọ̀ wípé ìlú Ìdó jẹ́ ibi tó gbajúmọ̀ jùlọ ní ìpínlẹ̀ Oǹdó, ṣùgbọ́n ṣá bí gómìnà ìpínlẹ̀ náà ṣe kọ̀ láti tún ojú ọ̀nà ṣe ní kò fi taratara yé wa o. Ọ̀kan lára àwọn ará ìlú tó sọ̀rọ̀ ṣàlàyé wípé àwọn nílò omi ẹ̀rọ ìgbàlódé, ilé ìwòsàn, ojú ọ̀nà tó dára àti ẹ̀ṣọ́ aláàbò tó dáńgájíá. Ó tẹ̀síwájú pé ọ̀pọ̀ ẹ̀mí ló ti sọnù ní ìlú náà látàrí ojú ọ̀nà tí kò dára tí kò sì sí àwọn ohun amáyédẹrùn fún àwọn ará ìlú. Ó ṣàlàyé pé ohun tó ń bani lọ́kàn jẹ́ ni ti obìnrin tí wọ́n gbé lọ sí ilé ìwòsàn tó padà kú nítorí tí wọn kò ní òògùn gidi nílé ìwòsàn tó wà ní ìlú náà. Ó ní ìjọba ti gbàgbé wọn pátápátá nítorí gbogbo ohun tó yẹ káwọn aráàlú máa jàǹfààní rẹ̀ látọ̀dọ̀ ìjọba ni kò tẹ̀ wọ́n lọ́wọ́ o. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni wípé gómìnà ìpínlẹ̀ ní àṣẹ láti yọ ọba nípò? Ọjọ́ Àìkú ọjọ́ 12 oṣù kẹrin ọdún yìí la gbọ́ tí ìròyìn kan sọ wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ń gbèrò láti yọ Olúbàdàn ọba Rashidi Ládọjà nípò. Ayọ̀délé Fáyọ̀ṣe òun ló fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ o látàrí bó ti fẹ̀sùn kan gómìnà Ṣèyí Mákindé tó jẹ́ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé ó ń gbèrò láti yọ Olúbàdàn látàrí àwọn ẹ̀sùn kan tó ń kà sí Olúbàdàn lẹ́sẹ̀. Ṣùgbọ́n ṣá nígbà táwọn náà bọ́ sórí ayélujára tó ti fẹ́ máa di fàmí fàọ́, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti jiyàn ọ̀rọ̀ náà. Wọ́n ní àhesọ ọ̀rọ̀ lásán ni pé kò rí bẹ́ẹ̀ o. Ẹni tó jẹ́ amòfin Abdulfatai Adabalẹ̀ òun ló yànnàná àwọn ọ̀rọ̀ náà. Ó ní kò sẹ́ni tó ń gbèrò láti yọ ọba Olúbàdàn nípò o, ṣùgbọ́n ó ṣeé ṣe kí gómìnà yọ ọba nípò bí ọba náà bá ṣe àṣemáṣe àbí kó lọ́wọ́ nínú ìgbésùmọ̀mí àbí kó máa ṣe ohun tí kò yẹ lábẹ́ òfin. Ó tẹ̀síwájú pé láyé àtijọ́ ni bí ọba kan kì bá kú ọba mìíràn kò gbọdọ̀ jẹ o, ṣùgbọ́n ní báyìí o ohun gbogbo ti yí padà pátápátá. Ọba tó bá ṣe ohun tí kò bá òfin mu àbí kó lọ́wọ́ sí ìwà àìbìkítà tí kò bójú mu àbí kó jẹ́ agbódegbà fáwọn agbésùmọ̀mí, ó ṣeé ṣe kí gómìnà ìpínlẹ̀ kó yọ irú ọba bẹ́ẹ̀ ní ipò. Ó ní òun wá láti wá yànnàná àwọn ọ̀rọ̀ wọ̀nyí fún àwọn ará ìlú ni kí wọ́n lè dẹ́kun àti máa gbé ìròyìn òfegè káàkiri. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Hassan ń jábọ̀ ròyìn títí ìgbọ́ yín. Ire o.